àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá wọ́n ti sọ̀rọ̀ sókè o, kódà wọ́n ti fi ohùn ránṣẹ́. Bẹ́ẹ̀ ni mo máa play voice note tí wọ́n fún yín nísinsìnyí. Àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá wọ́n ti yarí, wọ́n ní káwọn ọmọ Ìgbò kọ́ lọ sórí agbẹjẹmọ́wọ́. Àwọn ta ló sọ bẹ́ẹ̀? Àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá wọ́n ní káwọn ọmọ Ìgbò kọ́ lọ sọ agbẹjẹmọ́wọ́. Wọ́n ní káwọn Biafra kọ́ lọ sọ agbẹjẹmọ́wọ́. Wọ́n ní ọ̀rọ̀ bí wọ́n ṣe fi Ìgbòho sílẹ̀ kò sí ẹ̀dá Ọlọ́run kankan tó yé. Wọ́n ní kò lè ṣe pé Tinubu ṣe àbòsí. Tinubu fún ara ẹ̀ kò mọ̀ nípa bó ṣe fi bàbá wa ṣe Sunday Ìgbòho sílẹ̀. Ṣé mo pé mi náà sọ̀rọ̀ yẹn síwájú? Mo máa play voice note yẹn nísìn, gbogbo wa jọ máa fetí gbọ́. Kódà wọ́n sọ lóyìnbó torí pé àwọn ni wọ́n fẹ́ fi ránṣẹ́ sí. Wọ́n sọ lóyìnbó, wọ́n sọ ní Yorùbá. Wọ́n ní kó lọ ṣọ́ra wọn. Wọ́n ní fífi sílẹ̀ tí wọ́n fi bàbá wa ṣe Sunday Ìgbòho sílẹ̀. Wọ́n ní àwọn táwọn jẹ́ àgbààgbà gun àwọn òmò kankan nípa ẹ̀. Wọ́n ní sóòdì ẹ̀fọ́ káwọn ọmọ Ìgbò kọ́yé tún mọ̀ anybody mọ́. Wọ́n ní táwọn bá gbọ́n ni ṣèbí ṣe ló jẹ́ kó pè Ìgbòho pé jọ báwo ló ṣe ṣe, báwo ló ṣe rìn, kó dẹ̀ fọ̀nà wọn. Kò ń ṣe wípé kó máa dún mọ́ àwọn èèyàn. Wọ́n ní kó bójú mu tó. Tẹ́ bá lẹ́wọ̀n tí ẹ máa rí pé mo ti sọ̀rọ̀ yìí dáadáa. Mo ti sọ àfi bíi pé mo ti mọ̀ nǹkan tó fẹ́ ṣẹlẹ̀. Àfi bíi pé mo ti mọ̀ nǹkan tó fẹ́ kọ́mọ̀. The same thing tí mo sọ but títà àwọn àgbààgbà ẹ̀ kọ́ wà more complex. Mo máa play ẹ̀ fún yín ìgbà tèmi sọ mi ò ṣe ní kìlọ̀ fún wọn. Èmi kọ́ sọ mi normal ọ̀rọ̀ pé kò ṣe àlàyé fún wọn. Ṣùgbọ́n àwọn àgbààgbà wọ́n kí wọ́n nílò ní báyìí. Wọ́n ní kó lọ sórí agbẹjẹmọ́wọ́. Wọ́n ní kó dẹ̀ kóra wọn níjàánu wípé gbogbo nǹkan tí wọ́n ń ṣe yìí gan. Wọ́n ní kódà Nnamdi Kanu ti gba òmìnira kí ti ọmọ àwọn Sunday Ìgbòho tó dé. Wọ́n ní wọ́n ti fi Nnamdi Kanu sílẹ̀ látọjọ́ tó pẹ́ láti last year. Pé ṣèbí ilé ẹjọ́ ti dá Nnamdi Kanu lẹ̀. Àwọn ní ìjọba Nàìjíríà ni ò fi sílẹ̀. Wọ́n ní sódì ẹ̀fọ́ ṣé ìjọba Nàìjíríà tó di Nnamdi Kanu mú tí kóòtù lè kọ́ fílẹ̀ tí wọ́n dẹ̀ dìmú tí wọ́n fi sílẹ̀ ṣáwọn ọlọ́pàá wá fi Sunday Ìgbòho sílẹ̀. Wọ́n ní so fífi sílẹ̀ Sunday Ìgbòho ó kọjá òye ẹ̀dá kọ́ lọ jáwọ́ níbẹ̀. Wọ́n dẹ̀ sọ̀rọ̀ tó pọ̀. Ẹ jẹ́ kí n play voice note yẹn kó má dàbí pé ọ̀rọ̀ àtẹnudẹ́nu. Good afternoon, everyone. Ladies and gentlemen, we greet our elders in the house, both at home and diaspora. We greet everyone that are agitating for the free freedom of our people. Our Biafra brothers, the Yoruba brothers, the Yoruba sisters, the Yoruba fathers, the Yoruba mothers, and also our Biafra fathers, mothers, and sisters. We greet every one of us, and we wish ourselves good health, sound health, and long life. I will go straight to the point, because we, Yoruba, as you know us, we are a peace-loving people. And there is no way you will mention Nigeria that you will not mention Yorubas. Yes. And there is no way you will mention Nigeria that you will forget the Igbos. So, this my short message is going to our Igbo brothers and sisters. We had a news that the Igbo brothers and sisters are threatening that if Tinubu doesn't release Mazi Nnamdi Kanu, that they will start killing perhaps the Igbos or the Yorubas. I think this will be too outrageous and will be out of order if such a threat is being carried out. They are referring to Olóyè Sunday Igboho
our Igbo brothers, they refer to Chief Dr. Sunday Adeniyi Adisa, Adeyemo Freedom, recently from the Benin Republic government. Well, if to go by the freedom of Sunday with Mazin Americano is two different scenarios, two different cases, and two different approaches. As you all know, that Mazin Americano gained the freedom is freedom from Nigeria government to the court. But as we all know that Nigeria government, being who or what they are, they turn the freedom, they turn it down. Before this time, Mazin Americano gained his freedom for a long time ago. So it's uncomparable with Chief Sunday freedom. Chief Sunday just gained his own freedom, not up to a week now. And imagine how many years or how many months Mazin Americano gained his own freedom. Yes. I'm just going to use this medium to appeal to our Igbo brothers and sisters, just to take it easy. I think the best approach to this matter will be to take the government of Nigeria to the international court, or to appeal the decision because the Nigerian government takes not to release Mazin Americano. Mazin Americano, by now, for over a year plus now, should have been free from Nigeria prison bondage authorities. But because we all know Nigeria government, we all know them. So, but hey, look back to me. But you upload the kini. Be killing people. I don't think it's appropriate. I don't think that's the right step to take. No. If you have to go by it, go and sue the federal government of Nigeria into the international court. Because myself, I'm a Yoruba, typical Yoruba man, and I feel for Mazin Americano as he's still being upheld as Nigeria president after the court have granted them his freedom. You see, Buhari spent 8 years there. Nothing to show for it. Now, Tinubu is also there now. For almost how many months now? I think it was it not in May? Since May up to now, 5 months have bypassed now. 5 months. What have we got to show for it? Nothing. Nothing. Life is becoming more and more difficult for people. So, my best advice to you, my Igbo brothers and sisters, is to file a court case to international court. International court. Ṣègbọ́n bẹ́ẹ̀ wọ́n ní kí àwọn ọmọ Ìgbò wọn ti sọ̀rọ̀ tán o. Wọ́n ní káwọn ọmọ Ìgbò kọ́ lọ sí international court kọ́ lọ fẹjọ́ ìjọba Nàìjíríà sùn pé ilé ẹjọ́ ti dá wọn sí, ilé ẹjọ́ ti dá Nnamdi Kanu sí, ṣùgbọ́n àwọn ìjọba Nàìjíríà ni wọ́n fi Nnamdi Kanu sílẹ̀ tí gbogbo wa dẹ̀ mọ̀ pé òótọ́ lọ́rọ̀ tí àwọn àgbààgbà yìí sọ. Mo sì máa pè ẹ̀tàn o, wọ́n sọ̀rọ̀ ilẹ̀ kún, wọ́n sọ àwọn ọ̀rọ̀ tó jẹ́ reality. Wọ́n ní káwọn ọmọ Ìgbò kọ́ lọ sí agbẹjẹ́mọ́wọ́
kí wọ́n mú gbòòrò kúrò lẹ́nu wọn. The same thing là ń jà fún ṣùgbọ́n tọ̀tọ̀ ni àwa ń jà fún ilẹ̀ Yorùbá in a diplomatic way through the process of self-determination. Àwọn dẹ̀ ń jà through another way. So we can't expect judgment to be the same. How do they expect pé kí a ní the same outcome? Moreover, gbogbo nǹkan tí wọ́n ti ń sọ ìkòjọra wọn ó dàbí lójú pé gbogbo ara ti máa gbọ́ voice note ibi tí wọ́n ti ń búramúramù tó ń búramúramù gidi gan. Mi mọ̀ bóyá èèyàn wa ti tẹ wà létí gbọ́ kò tọ́tán alẹ̀ kò sí nǹkan tí wọ́n sọ tán tí wọ́n bá fi Nnamdi Kanu sílẹ̀ àkàwá bẹ̀rẹ̀ sí ní pa àwọn èèyàn kàkàwá bẹ̀rẹ̀ sí ní dàlú kàwá bẹ̀rẹ̀ sí ní ṣoríṣiríṣi. Gbogbo àwọn nǹkan tí àwọn ìjọba ilé ń dìmú lélẹ̀ tí wọ́n fi sọ pé àwọn ò ní fi olórí wọn sílẹ̀ lẹ́yìn ìgbà tí kóòtù gbọ́ ní kó filẹ̀. Tẹ́bàdẹ̀ wo àwọn ọmọ Yorùbá ọmọlúàbí ni wá. Gbogbo bó ṣe mú bàbá wa ṣe Sunday Igboho rẹ̀ wọn ò rí kankan lọ́wọ́ wọn ò rí ẹ̀sùn kankan kà sí wọn lẹ́sẹ̀. Ẹni tó bá dẹ̀ ti jẹ́ pé ó clean tí ó kì í ṣe ẹlẹ́ṣẹ̀ kò sídìí kankan tí wọ́n ṣe gbọ́dọ̀ ṣe kí ni tí wọ́n ṣe gbọ́dọ̀ fìyà jẹ. Kódà tó bá jẹ́ pé ní ìlú mi gan ni tó bá yẹ kó ṣe Sunday Igboho tún jẹ́ nìkan tó ṣe kí ni ó tún lè sí ìjọba ìlú tó dá wọn dúró fọ́dún méjì fún damages. But bàbá wa jẹ́ nìkan tó jẹ́ wípé wọ́n bá gbogbo nǹkan àmúwá Ọlọ́run ni. Ìgbòho òṣè náà Chief Sunday Igboho òṣè wọn ọ̀ṣẹ́ anybody. Èmi ò mọ̀ tí Nnamdi Kanu bá ṣẹ̀. Sú ẹjọ́ kẹ má jẹ́ ká máa gbé ọ̀rọ̀ ìsira wọn. Ẹ má jẹ́ ká máa rí ọ̀rọ̀ yẹn bí the same thing ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ọlọ́run fún ara ẹ̀ ló dá Chief Sunday Igboho dúró sí Kotonu. Ọlọ́run fún ara ẹ̀ náà dẹ̀ ló tú wọn sílẹ̀. Nigerian government ló mú Nnamdi Kanu àwọn nìkan náà dẹ̀ lọ lè fi sílẹ̀. Ẹ̀rí pé gbà tí kóòtù gan ní kó fi sílẹ̀ gan wọ́n fílẹ̀. Ìyẹn lẹ́nu máa mọ̀ pé àwọn ọlọ́run so àwọn náà ni wọ́n lè fi sílẹ̀. Kọ́ máa ẹ̀yin ìyàwó ẹ bá mi kọ comment kẹ́yìn náà ránṣẹ́ sí wọn ní comment section. Torí pé wọ́n máa rí fídíò yìí ẹ bá wa comment kẹjẹ́ kọ́ mọ̀ pé Ìgbòho kò kì í ṣe ẹni náà máa fi ọ̀rọ̀ ẹ̀wé ọ̀rọ̀ Nnamdi Kanu. Ẹ kọ́ sí comment section kẹjẹ́ káwọn western world yìí kí wọ́n mọ̀ pé ọ̀tọ̀ọ̀tọ̀ lọ́rọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ lẹ́bà ẹ̀yà dínkùlówó ọjà. Láńláńlá Peter T. Ẹ̀kùn akíkanjú tí wọ̀ lẹ́jà pẹ̀lú àwọn ẹ̀sán bíi kíndìnrín ìtọ́ni stone nínú kidney stone yóò bẹ́ẹ̀ tirẹ̀ tẹ́sì ìyàwó ìgbẹ́jà lò ó kan náà sì tún ní o ló ṣiṣẹ́ nígbà àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a tún máa ṣiṣẹ́ fún láti ìgbé ìṣòro àìlèmí sókè sódò dáadáa. Láńláńlá Peter T. ó tún ṣiṣẹ́ ní ìfúnpá gíga high blood pressure bákan náà ó gbé ìtẹ́ bá ní ìṣòro ìsétọ̀ tá a mọ̀ sí prostate cancer gbogbo àwọn ìsàn tá a là kalẹ̀ yìí pátápátá ni yóò gbogbo ẹ̀sán ìṣòro ara ríro ń kọ́ egbògi Láńláńlá Peter T. nìkẹ́ ìgbéluga gbogbo ìtẹ́ wà ní Manchester láti rí egbògi Láńláńlá Peter T. rà ẹ kàn sí wọn ní nọ́mbà 45 ní Dolphin Garden Manchester F241AB tàbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà tó wà lójú ìwòran yìí àti Nigeria's nọ́mbà yìí pẹ̀lú 0803-319-4355 tàbí 0802-626-5000. Egbògi Láńláńlá Peter T. ewé àti gbòǹkan bẹ́rẹ́ iṣẹ́ àgbékalẹ̀ rẹ̀ pẹ̀lú ra lónìí kò jẹ́rìí sí ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa. So Láńláńlá Peter T. wọ́n máa ń deliver worldwide kò síbi tí wọ́n kì í deliver sí. Gbòógì dẹ̀ẹ̀dẹ̀ ní their natural herbs fún ọ̀tọ́ bá nígbàgbọ́ nínú àgbo kò sí kan tó ń ṣe é tó pè wọ́n tí wọ́n nílé solutions kẹjá máa gbọ́ voice note yìí lọ. Into the international court. Because myself, I'm a Yoruba, typical Yoruba man, and I feel for Mazi Nnamdi Kanu as he's still being upheld at Nigeria. Fún ẹ̀yin tí ẹ bá mọ ẹni tó ń sọ̀rọ̀ yìí ìkọ́nú àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá tí
tí gbogbo ayé mọ̀ lára Yorùbá leaders àwọn ni mò ń play voice note wọn yìí. It is a direct message to the Biafrans. Nigerian prison bed. After the court has granted him his freedom. You see, Buhari spent 8 years there. Nothing to show for it. Now, Tinubu is also there now. For almost how many months now? I think it was it not in May? Since May up to now, 5 months have bypassed now. 5 months. What have we got to show for it? Nothing. Nothing. Life is becoming more and more difficult for people. So, my best advice to you, my Igbo brothers and sisters, is to file a court case to the international court, to sue the federal government of Nigeria for unlawful detention of Mazi Nnamdi Kanu. I think that will be the best approach to this matter. But by folding our arms, by threatening to be killing people, it's not, I don't think it goes to anywhere. Instead, they will list people as a terrorist organization. And if the international community should see this kind of thing for these people, or have a voice message or anything to that, it will jeopardize the freedom of Mazi. So it's better to go through the right channel. Sue the federal government of Nigeria into International Criminal Court. Sue them. Yes. That's why the Criminal Court is there for. So we all know that the detention of Mazi Nnamdi Kanu is unlawful. So I think that will be the right step to take. So don't take the law to your hand. Don't do anything contrary to label you people as a terrorist group or terrorist organization. So please, I will appeal to you. In reference to Dr. Sunday Olori Adeyemo, he recently gained his own freedom, and he has got nothing to do with Nigerian government. He has been tried in Benin Republic, and they see that this man is innocent. It's not linked to any terrorist group, not linked to any terrorist organization, and they find him not guilty. That's why he gained his freedom. And I think the same thing to apply to Mazi Nnamdi Kanu, of which they did. The court freed them, but it's because Nigeria, for who they are, they don't obey the law. They don't obey the law. They don't upheld the law. They don't upheld the rule and order of the country. So I don't know where a court will give an order to free a man, and up to now, over a year plus or 2 years, you see upholding him there. It's uncalled for, it's not right. So please, if you need to go through the right step, for the people who want freedom for Mazi Nnamdi Kanu, take the vote. Ẹja máa fi ọkàn bọ́rọ̀ yìí lọ o. Torí ọ̀pọ̀lọpọ̀ akọ̀ máa lísì sọ̀rọ̀ yìí ẹ lè má digest message tó wà ńbẹ̀. It is a direct message to the Biafra agitators that are thinking Tinubu gave Chief Sunday Igboho his freedom. No. Tinubu kọ́ ló fi Chief Sunday Igboho sílẹ̀ o. Ọlọ́run tó dìmọ̀ mú sí bẹ́yẹn ló sọ pásíkò àti bẹ̀rẹ̀ iṣẹ́ mọ́tò. So therefore, ẹ máa kọ nǹkan tẹ́yìn bá rí sí comment section. Mi ì tí play audio yẹn tán ṣùgbọ́n ẹ jẹ́ ká dé polówó ọjà tó rí ta tí owó ra dátà nìyẹn. Ìrẹ́jẹ́ fún gbogbo ènìyàn tó ń gbé nílùú Amẹ́ríkà. Ó yá nílùú Texas, Chicago, Maryland, gbogbo àgbègbè tó yá Amẹ́ríkà pátápátá. Wọlé ní bàjẹ́. Àgbo ìbílẹ̀ tó
yanrantí African Remedy Act. Ìkórè wọ̀lú Amẹ́ríkà. Ọkùnrin tí ìdákọ́lẹ̀ yọ lẹ́nu afàtọ̀. Ọkùnrin tí tọmọkùnrin ẹ̀ kéré lọ́jọ́ orí ẹ̀ lọ. Ọkùnrin tí tọmọkùnrin ẹ̀ ti súnkì. Ọkùnrin tí kò lè ṣe rárá. Àgbo ti wọlé tọ̀ yìí wá. Àgbo tó dùn. Both said, fight. Oh, sorry. Àgbo tó dùn gbè tó yá Amẹ́ríkà pátápátá. Ní wọlé bí bàjẹ́. Àgbo ìbílẹ̀ tó yanrantí African Remedy Act. Ìkórè wọ̀lú Amẹ́ríkà. Ọkùnrin tí ìdákọ́lẹ̀ yọ lẹ́nu afàtọ̀. Ọkùnrin tí tọmọkùnrin ẹ̀ kéré lọ́jọ́ orí ẹ̀ lọ. Ọkùnrin tí tọmọkùnrin ẹ̀ ti súnkì. Ọkùnrin tí kò lè ṣe rárá. Àgbo ti wọlé tọ̀ yìí wá. Àgbo tó dúró gidi. Ó ti wà nílùú Texas. Fún ọmọkùnrin tó dábí pé tó bá báyàwó ẹ̀ ṣe lẹ́ẹ̀kan wàá ga tọwọ́ rẹ̀ lẹ̀. Èyí ni àwọn nǹkan táwọn obìnrin ò fẹ́. Ìṣẹ́jú kòkó ga tọwọ́ rẹ̀ lẹ̀. Ṣé àkókò oṣù lọ? Lórí ẹ̀ ti wà. Nílò láti kọ́ ọmọbìnrin ògbòǹgbò. Fún ìwọ ọmọkùnrin tó kì í gbádùn ìyàwó rẹ̀. Àti ìwọ obìnrin tó máa dùn ẹ̀ tó bá súnmọ́ ẹ̀. Àdódùn gidi ti wà. Oríṣiríṣi bí o bá ṣe fẹ́ sí ni kí o ṣe béèrè. Àdódùn ọlọ́ṣẹ́ wà. Àdódùn oní páúdà. Àdódùn oní kóró. Pẹ̀lú àdódùn tí a fi àgbo ìbílẹ̀ tiwantiwa ń pèlò. Ní kíákíá ẹ kàn sí ilé-iṣẹ́ African Remedy Act. Ohun tí o pè ní òkè ìṣòro kó di ibẹ̀ tẹ́lẹ̀. Ní bákan náà, wọ́n ní oògùn blood pressure àti diabetes. Oògùn jẹ̀dí tó ń dájú sí ìfẹ́ lọ́dọ̀ wọn. Ó gbóná gidi. Ẹ kàn sí ilé-iṣẹ́ wọn lórí email africanremedy@gmail.com àbí kí ẹ pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí +1-346-219-4730. Lẹ́ẹ̀kan sí +1-346-219-4730. Gbogbo ìlú Amẹ́ríkà pátá ni wọ́n supply ní owó tí ò ga rárá. Ilé rẹ̀ tẹ́lẹ̀ òdòdó dé African Remedy Act. Àwọn alàgbà níbi káta àgbo ìbílẹ̀ tó yanrantí. Ẹ pè African Aba, ẹ pè wọ́n. Gbogbo nǹkan tí wọ́n ń ṣe wí àti ìgbò ní 100% dẹ̀. File a court case against President now over that. Ẹ jẹ́ kọ́ńtínú kọ́tà ń pè tẹ̀lé. Ẹ jọ nǹkan tẹ̀yìn bá rí sí ọ̀rọ̀ táwọn àgbàgbà fi ránṣẹ́ sáwọn ọmọ Ìgbò yìí, mo fẹ́ kẹ́ kọ sí comment section. Opinion ti yín ẹ kọ sí comment section. But mo fẹ́ kẹ́ rántí wípé Yorùbá ó yàtọ̀ sí Ìgbò. Mo fẹ́ kẹ́ rántí wípé bí Sunday Igboho ṣe ń ṣe tiwọn ó yàtọ̀ sí bí Nnamdi Kanu ṣe ń ṣe. Mo fẹ́ kẹ́ mọ̀ wípé nǹkan kan náà ni nǹkan tó ní kálukú wá jà fún lọ́nà ọ̀tọ̀ọ̀tọ̀. So èmi ò pé ẹ ká rí the same result. Ẹ má bínú o torí àṣìbá láwọn tó máa ní mo wà tribalistic ká ní mi bá tẹ̀lé tí bá tẹ̀lé ìran mi. They don't obey the law. They don't obey the law. They don't uphold the law. They don't uphold the rule and order of the country. So I don't know where a court will give an order to free a man, and up to now, over a year plus or 2 years, still upholding him there. You know, it's uncomfortable. It's not right. So please, if you need to go through the right step, for the people who want freedom for Mazen and Kanu, take the bold step. File a court case against the Nigerian government. So let them sort it out in the ICC or international court, so that the whole world will have about it. Because of the few country of free oil state of few people had about it, but if you sue them to the international court, the whole world will have about it. And from there, perhaps, we will gain a total freedom from Nigeria government. That would be my best advice for you people. Please, and please, it's not the normal government that free Chief Sunday Oloye Sunday Adeyemo, Dr. Adeyemo, not Nigeria government. Is when they see that the Benin Republic have found them not guilty, they don't find any skeleton in his common. And that's why they also comply with it. So it's not that Nigeria government free them. It's the Benin Republic that freed Chief Sunday Oloye Adeyemo. So that's why the Nigerian government is complying with the ruling of the Benin Republic government.
So that's all I can just say about that. So please, let's be bold. Let's take the right step by suing the government of Nigeria into the international court. Thank you. Freedom for our people, freedom for the Biafra people, freedom for the Yoruba people. Freedom, freedom, freedom we shout. Freedom, freedom, freedom shall come our way very soon. Ẹ ti gbọ́ bẹ́ẹ̀ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká pín mẹ́sẹ̀gì ẹ jẹ́ ká jẹ́ kó dé everywhere ẹ jẹ́ ká jẹ́ kó ṣe kí ni kó dé everywhere kó délé kó dóko kó dọ́jà kó dé gbogbo ibikíbi tí ó bá ti lè wúlò nítorí wípé tábàwò lọ wò bọ̀ a máa rí wípé ọ̀rọ̀ táwọn bàbá yìí sọ ọ̀rọ̀ tó fẹ́ àgbéyẹ̀wò ni and nǹkan tó dẹ̀ wà nínú wọn ló sọ síta yẹn nǹkan tí wọ́n fẹ́ ni wọ́n sọ yẹn ẹ rí pé wọ́n tún padà tún fún àwọn ọmọ Ìgbò ní solution tí ó lè jẹ́ kí olórí wọn gba òmìnira nítorí wípé ẹnì kankan ò lè fún yàn lómìnira bàbá wa Chief Sunday Igboho wọ́n sọ wọ́n ní only God give freedom bàbá wo lọ wò bọ̀ bàbá wa Chief Sunday Igboho sọ wọ́n ní only God give freedom although only God give man freedom. Èmi wò kò yẹ káwọn ọmọ Ìgbò yìí kí wọ́n àbí kò yẹ tó bá jẹ́ mi ni o tó bá jẹ́ mi ni Simon Ekpa màá gbá kílíṣì mọ̀ Chief Sunday Simon Ekpa ò lè wá nọ́mbà Chief Sunday Igboho tì bẹ́ẹ̀ ni mo sọ àìmọye àwa tá a súnmọ́ Chief Sunday Igboho tó yẹ pé tó bá pè a lè má fún ní nọ́mbà ṣùgbọ́n àlè bàbá báyìí tó bá fẹ́ bá sọ̀rọ̀ wọ́n á sọ fún wa tó bá fẹ́ bá sọ̀rọ̀ wọ́n á sọ fún wa kò ṣe pé bí akọ́ wa máa tírẹ́tìn kọ́ máa sọ̀rọ̀ ẹ̀mù ẹjọ́ nítorí Ọlọ́run Yorùbá yàtọ̀ sí Ìgbò nítorí Ọlọ́run báyìí ṣe ń ṣe nǹkan wa ṣe bí mo sọ fún yín mo ní olórí burúkú ọmọ 2x2 yẹn àlè Abíọ́lá mo sọ fún yín kó fẹ́ tì wá síṣẹ́ ni mo dúpẹ́ ní ọwọ́ gbogbo èyí tí ẹ share fídíò wa lánàá kẹjẹ kó lọ gbáyà mo dẹ̀ fi dúpẹ́ lọ́wọ́ èyí tẹ máa share lẹ́nìí tẹ máa comment tẹ máa like odò àdúrà kó ní gbé ọ̀dàlẹ̀ I love you all and I'm sure you all love me so fún di èyí ẹ jẹ́ kí adọ́dọ̀ bàbá wa torí gbogbo nǹkan tá a bá ń ṣe lẹ́nu ọjọ́ mẹ́ta a ní láti máa dọ́dọ̀ bàbá wa Chief Sunday Igboho. Yes, he deserves more than that. Chief Sunday Igboho deserves a kódà. Òun kọ́ lélẹ̀ ọ̀rọ̀ táwọn ọmọ Ìgbò sọ tó fi ń dún mọ̀ òun nìyẹn tí mi lè rò pé ó make sense. Ẹ̀ẹ́dúnmọ̀ òun àwọn ọmọ ìyàwó olúwa aṣọ bẹ́ẹ̀ wọ́n ní gbàgbé wá ṣe Yorùbá rẹ̀ sọ ní padà lẹ́yìn ọ̀rọ̀. Oh
Ìgbòho ṣá. Mandela lẹ́ka lẹ́nu àti ní. Bàbá rẹ̀ bá ṣe lẹ́yìn omi ká máa lọ pé gbòógì ẹ̀dí ẹ̀ tó kọ ìmọ̀. Kò sí ọ̀kan ìrìn ọ̀rọ̀ àti ìmọ̀ ẹ̀yìn bá dé ká má ṣe dé. Làwọn bá ní àwọn ọmọ ìràwọ̀ olúwa o. Àwọn ọmọ ìràwọ̀ olúwa o. Ilé bàbá Ẹ̀gbá nínú Ẹ̀gbá nínú abẹ́ òkúta la ní ṣe Sunday. Àwọn ará Sunday Ìgbòho ìran máa ń bẹ̀rẹ̀ à. Òdìgbà tó bá sọ ẹ̀kọ́ láti mú bá òun. Àníkẹ́lẹ́ wo yẹn lẹ́wọ́ èso lárábìyàn lábìyàn so. Ojú lẹ́kùn láwọn ìlú lẹ́kùn lé. Àní àwọn olùdàgbàgbà tó ṣàmójútó ètò ọ̀rọ̀ Sunday sí Sunday Adéyẹmọ Ìgbòho ṣá. Bí Pòfẹ́sọ̀ Bánjí Akíntóyè. Bàbá kẹ́pẹ́ Pòfẹ́sọ̀ Bánjí Akíntóyè. Àníkẹ́pẹ́ èèyàn yèyé ojú máa lè. Ẹyẹ òyìnbó yìí jẹ ìsàlì sọ̀láyé. Ìgbà ẹ̀ bàbá Ẹ̀gbá nígbòho Ẹ̀gbá ìyá ara Ẹ̀gbá. Ìmùlẹ̀ Sunday mú kí ẹ máa bẹ̀rẹ̀ à. Kí ló fà ìgbà Nàìjíríà wa tó ń gbé? Ó kí ẹ sàpẹlẹ ìgbà ẹ̀ kú ṣe é lò. Ọmọ Ẹ̀gbá nínú ìràwọ̀ olúwa. Ìgbòho ṣá iṣẹ́ tẹ̀síwájú.